whole saga. So Mr. Shonibare, good afternoon, sir. Ẹ káàsán sá, èmi orí mi gangan náà ni gbogbo kìíní ti bẹ̀rẹ̀. Àmọ́ bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ náà mo dúpẹ́ fọ́lọ́run pé kò ń ṣèjà náà la fi bẹ̀rẹ̀ ẹ̀rín náà ni pé attention ọmọ tí wọ́n rí wọ́n dẹ̀ ti rí Ọlọ́ládé gangan Mr. Money ó ti ṣe nǹkan tó yẹ kó ṣe fún bàbá ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run adé tí máa bá ràn lọ ó lóun tí máa ṣe jù bẹ́ẹ̀ lọ ikú òdẹ nípa ògbẹ́ òní wọ́ mi ẹ̀gbọ́n mi náà tó wá jẹ́ Mr. Fatai ọdún sí tó jẹ́ bàbá Àṣàkẹ́ gangan náà nǹkan kò ní ṣàwọn náà ọ máa rìn lágbára Ọlọ́run wọ́n dẹ̀ máa mẹ́sẹ̀ wọn jáde láyọ̀ àtàlàfẹ́ gbogbo wa náà tún máa padà rábì àti máa gbégbá ọpẹ́ àti gbogbo àwọn lókun ṣáà máa wà Mr. Ojú ológun Alhaji Muyiz Agbaje adúpẹ́ fún àtàwọn yòókù náà a lè dárúkọ wọn àti ibè náà adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn Síkírù Olúbùdó adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mọ́mí ẹ káàsán wọ́n ní ẹ̀yin lẹ kù bí ìyá fún bàbá fún àwọn. bẹ́ẹ̀ni èmi ni àkọ́bí bàbá ẹ̀ bàbá Fatai Ọdúnsì èmi ni àkọ́bí bàbá wọn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì Malo mo dúpẹ́ ọlọ́run á bá mi dúpẹ́ fún yín ọlọ́run níyà yín ilé àtọ̀nà ẹ̀yin náà kò ní dàrú fẹ́ Ahmed náà á máa gòkè ni kò ní wálẹ̀ lágbára ọlọ́run Ahmed Ọlọ́ládé ẹ̀yìn lèmi sọ ní Ahmed Ọlọ́ládé. ẹ̀yin lẹ sọ. bẹ́ẹ̀ ni torí bàbá wa ti kú èmi náà dẹ̀ ní kí n dúró bàbá lọ́dún náà lọ́hùn alihamdulilayi mo dúpẹ́ pé ikú òpà ògbó ẹ̀ lọ sókè ní ọkọ ẹ̀ tó dẹ̀ lọ sókè kò ní wọlé lágbára Ọlọ́run irun tèmi fẹ́ fún tí mo fẹ́ fún Ahmed ní pé kó tọ́jú bàbá ẹ̀ kó dẹ̀ máa rí béèyàn bá gbé mílíọ̀nù fún yàn tí ò bá rí sójú báyìí bí ìgbà tó jẹ́ pé kò ṣe nǹkan kan ni kó jọ nítorí Ọlọ́run á máa lọ sókè ni o kẹ́dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ Fàlí náà èmi bẹ́ẹ̀ ni mo dúpẹ́ ni kó jẹ́ kó máa rí ọmọ ẹ̀ bá sọ̀rọ̀ kó jìjọ máa sọ̀rọ̀ ohun tèmi fẹ́ sọ nìyẹn ó ṣe o Ọlọ́run àwọn ọmọ àdá sí o kò ní rí wàhálà o Ọlọ́run á fún Fatai náà lálàáfíà pẹ̀lú àṣẹ Ọlọ́run kò ní rí wàhálà lágbára Ọlọ́run ẹsẹ̀ yóò máa fi rìn lágbára Ọlọ́run. dáàdì ẹ rà sá mo fẹ́ jókòó tì í dáàdì so orúkọ yín ni Malo. orúkọ mi ni Fatai Ọdúnsì nickname mi ni Malo. Malo Lawa. Malo Lawa. ó tó ọdún mélòó tẹ́ ti ń jẹ́ Malo. láti gbà tí ń kọrin tí ń jí wéré. ẹ máa ń jí wéré. so you used to be a singer ẹ máa ń kọrin káàkiri. inú táìmù Ramadan báyìí. ẹ máa lọ káàkiri láàárọ̀. lóru. bẹ́ẹ̀ mo lè ṣe máa ń jí wéré yẹn. tabadélé yẹn a máa kiri. ẹ máa ń kí ẹ ṣẹ̀ṣẹ̀ rántí bẹ́ẹ̀ máa kí àwọn. ẹ̀yin lẹ kú ọdún ẹ̀bù lẹ́dún tẹ́rì àmàkọ́. ẹ̀yin lẹ kú ọdún ẹ̀bù lẹ́dún tí a ríra wa. ilé ò máa nílé yìí sọ ọ̀dẹ̀dẹ̀ ò nílé yìí sí yàrá kọ́ má ti lè yìí rò kú wọlé kọ́ má ti lè yìí rò kú jáde ẹ̀yin lẹ kú ọdún ẹ̀kú ìyèdún tí a ríra wa oníta máa ń kọ́ nu wéré nìyẹn. wọ́n lẹ́yìn ní first captain ìsàlẹ̀ Èkó. èmi kọ́ second lèmi. second. I mean on the 25th now so you were very popular in the olden days. Yes. Are you proud of your son? Yes. mi proud ẹ gidi ni but kò ní ra burú nǹkan kan ò ní ṣe kò ní wálẹ̀ but ọlá pé èmi ò rí ni mo ti rí tipẹ́ ni ó yẹ kí yẹn náà sọ fún pé níjọ́ ló ti rí bàbá ẹgbẹ́ nítorí mi inú nìyẹn but a ti yanjú gbogbo ẹ̀ kò sí dààmú ìjà òye wa o káwa má jà ìbejì méjì ó ń jara wọn níyàn àdánwò olórí jẹ àwa méjèèjì lẹ́kọ̀ọ́rẹ́ o àdánwò olórí jẹ àwa méjèèjì lẹ́kọ̀ọ́rẹ́ o. ìrètò lọ́rọ̀ àwí àṣẹ ìrètò àwọn ọ̀bẹ yóò mọ ìrètò lọ́rọ̀ àwí àṣẹ ìrètò àwọn ọ̀bẹ yóò mọ. So looks like we are in a family of singers and they love music truly, and that is why Asake is the landlord, like he calls himself. So that is before we go. Ọmọ yín ó ti kàn sí. Ó ti kàn sí mi, ó dẹ̀ ti ní gbogbo nǹkan tí n bá fẹ́ òun á ṣe. Ó ti ní kán wálé lọ fún mi tó fẹ́ rà fún mi. Wọ́n dẹ̀ ti ń wá látànà báyìí. Ilé. Yes. Ó fẹ́ kọ́lé fún yín. Ó ti ń ṣe. Láàrin Èkó. Daddy, you become a landlord. Ibẹ̀ náà ti sọ. Ọmọ ní òjogún mi ò Àyìnlá ọmọ ní òjogún o bọ́gẹ́dẹ́ bá kú ó fọmọ ẹ̀rọ pò ọmọ ní òjogún mi tó ti eyín sìn ṣẹ́rí gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn náà kàn máa ń dá kínní lẹ̀ nǹkan kékeré lẹ̀ máa sọ àwọn máa gbé ó fún $100 million ó ra lé fún ó ta lé ẹ mọ̀ àwọn blogger mi máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn wàhálà tí wọ́n dẹ̀ nìyẹn àlàlà ńláńlá ìyẹn ò kàn mí àárín mi àtẹ̀tí sẹ́tù. kò sí nǹkan kan mọ́ ló mọ́ wọ̀ bá mi sọ̀rọ̀ all settle done and deal. gbogbo ẹ ti bá ara wọn dọ́gba. ẹ̀yin náà dẹ̀ ṣe ẹ̀yin náà tẹ̀ fi lé yín lẹ̀ tẹ̀ wá
kò sí jàmọ̀ no more war. kò sí wọ̀ kankan mọ́. Mommy, Daddy, you are going to become a landlord in the next weeks. You are going to be enjoying your son. You are going to be responsible. You are going to Emma Dewomo. Emma worry. Asake is definitely going to take responsibility of whatever he needs to do with his father, and he has started already. Ọmọ yín náà kọ́ ó máa take care wọn náà. ó ti sọ pé ó máa take care. Bẹ́ẹ̀ ó ti gba ọmọ báyìí. ó gba láti ilẹ̀ ó gba ọmọ ẹ̀ kò sígbà kan tó deny ọmọ ẹ̀. Ọmọ ẹ̀ ni. ọmọ ẹ̀ ó gbà. So máa take care ọmọ ẹ̀ ní. ó máa take care. so hospital náà dẹ̀ ní bàbá ń lọ sí hospital látọ̀lá lọ́nsìn ìyẹn máa ló lágbára Ọlọ́run. So Malo is going to the hospital. gbogbo ẹ̀ ó ti ṣe gbogbo ẹ̀ fún bàbá. Malo is going to the hospital tomorrow Monday morning, and from there we know the updates. That is ṣe gan mo dúpẹ́. bàbá mi dẹ̀ ti di landlord ẹ fi sínú ẹ̀. ìsàlẹ̀ kó àwùjọ mi o. wọ́n rán ọmọ lóbì àjẹdọ́rùn ayé ìṣòro wọ́n ní gbígbẹ lápò àjẹdọ́rùn ayé ìṣòro. wọ́n ní gbígbẹ lápò wọ́n fi tútù yẹn lọ wá. wọ́n ní gbígbẹ lápò wọ́n fi tútù yẹn lọ wá o. ìsàlẹ̀ kó àwùjọ mi. àbẹ́bí yóò orí owó kó gbogbo àbẹ́bí yóò orí oyè kó tó bá wá. gbogbo ara òun àlọ́ fi wọ̀ orí yóò pẹ́ láyé. ẹ bá wa tọrọ fámẹ́tì ó jàre. Àṣàkẹ́. ẹ bá wa tọrọ fámẹ́tì ó pẹ́ láyé. ẹ bá wa tọrọ fáṣàkẹ́ ó jàre. ẹ bá wa tọrọ fámẹ́tì ó pẹ́ láyé. gbogbo àtún ẹ. Daddy, ẹ sọ kankan ní ìṣẹ́ sọ pé fẹ́ kí àwọn ọmọ Sàlẹ̀kó. Sàlẹ̀kó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn torí nígbà tí kí ni ìṣẹ̀lẹ̀ gbogbo náà dìde àtàwọn ọmọ ìbílẹ̀ àtàwọn tó wà ní Canada tó wà lamẹ́ríkà gbogbo náà dìde pátápátá bámbám tó wà ní London mo dúpẹ́ lọ́wọ́ gan títí kan tíṣà ẹ̀ tó wà ní Amẹ́ríkà mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan òun náà dìde gbogbo àwọn ẹbí mi dìde pátápátá. Daddy, mo bẹ̀rẹ̀ yín kiri ní gbogbo Sàlẹ̀kó àwọn èèyàn sọ pé ẹ wà responsible, mo wá dìde mo wá bẹ̀rẹ̀. Daddy, ṣé ẹ wà responsible? wọ́n ti máa tọ́ fún gbẹ́mí wa responsible. àwọn èèyàn sọ because I walked around Isaleko and people testify that Malo is a responsible father. He took care of his child the way a responsible father is going to take care of his child, and he has never abandoned Asake in any time whatsoever. Sir? For 1 second, he has never, and he has always taken care of Zinat, Ashake's daughter also. Is that, Daddy, am I correct? Yes. So thank you very much. We'll give you update about his hospitals and every other thing. dúpẹ́ fún wọn àwọn ọmọ Sàlẹ̀kó àwọn ọmọ ojú olókùn àwọn tí yín lójú olókun báyìí. àwọn ọmọ olówù ní Freeman àtàwọn fans Àṣàkẹ́ náà tó support ní father. mo dúpẹ́ fún gbogbo àwọn ọmọ olówù ní Freeman gbogbo Nàìjíríà lápapọ̀ mo dúpẹ́ fún gbogbo yín. ọlọ́run nígbà tí a máa lọ sókè kò ní wá lẹ̀. Àṣàkẹ́ má gbàgbé family, thank you very much, do have a nice day. Okay, vote of thanks. Oh yeah, Imabo. Lesson teacher. Okay, so we have the lesson teacher of Àṣàkẹ́. Please raise. one of his lesson teacher. We have one of Àṣàkẹ́'s lesson teacher. Please raise it up. So good afternoon, sir. Yeah. So what's your name, sir? Olawale Onibudo, popularly known as Ibe. Ibe. Who are you to Àṣàkẹ́? I'm one of his lesson teacher. Okay. About 20 or 21 years ago. So how did you kill Eri Sosi or Àṣàkẹ́? Do you know Àṣàkẹ́ very well? Of course, mo mọ̀ dáadáa. And his father took care of him. Bẹ́ẹ̀ni, bàbá ẹ̀ gangan náà ló ń falẹ̀ mi lọ́wọ́. That was year 2004 or 2005 precisely. Pé kí n máa train ẹ̀. Mo kọ́ ní lesson pẹ̀lú àwọn èèyàn kan díẹ̀ nínú àdúgbò. I think. Okay, so you're a student. Come. So wait, so you're also Àṣàkẹ́'s friend? Yes. So ní inú Sàlẹ̀kó yìí náà mo kọ́ fún bí ọdún méjì. But alhamdulillah inú mi dùn pé kò ní sọ sórí ààrẹ kí n máa hàn bẹ́ẹ̀. Mo dúpẹ́ fọ́lọ́run pé mo tọ́ ní àtọ́yè a dẹ̀ dúpẹ́ fọ́lọ́run níbi tó dé lágbára Ọlọ́run bá Àmì àṣẹ ìjọba rẹ̀. general subject mo kọ́ wọn. Ẹ̀yin náà lẹ kọ́ lébò.
mo gbìyànjú. Because president kírun gbé bo. adúpẹ́ fọlọ́. ìgbìyànjú sọ. ìyá tó bí Àṣàkẹ́ àwọn àti kọ́ńlẹ́sì wà nígbà. ìyá tí ẹ̀gbọ́n kan àwọn. ẹ̀yin lẹ kọ́lẹ́sì. ìyá Àṣàkẹ́ mi ni kọ́ńlẹ́sì lágbára Ọlọ́run. Àṣàkẹ́ Ahmed lẹ ń sọ ibo ni Ahmed ti wá jẹ́ Àṣàkẹ́. Thank you very much. My name is Aki Abolade. In case you're watching the event, kindly have a wonderful day, and I'll give you updates on Ashake's father every day, every time. Do have a nice day.